ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Wọ́n ní kẹ́ bọ́ta nu lé mi. Èwo ni gbogbo ìranu, èwo ni ẹsẹ̀ òṣì tẹ̀ ń kó kiri, tẹ̀ ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ̀ ń bọ́nu lé ẹ̀yin méjèèjì. Ẹ ti ẹ̀ ríra yín, ẹ wo bẹ́ẹ̀ ṣe jọ rí. Lóòótọ́ ọmọdé yìí ó lè ní small stature. Kò yẹn ò ń ṣe ẹ̀ṣẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Ó lè kéré, kò ń ṣọmọ kékeré, ó dẹ̀ mọ nǹkan tó fẹ́. Ó ti ìwélé wo bẹ́lẹ̀ ṣètò, wo bí ìwọ náà ṣètò ẹ̀yin méjèèjì. Ẹ wá ṣe competition, ẹ ṣe competition láàrin ara yín, ẹ fẹ́ máa gbá ọmọ mi síra yín. Ṣé nǹkan ṣe yín ni? A ní kẹ́ bọ́ta. Mommy, I am really sorry, ma. Permit me to speak. Sherry, ìrínisí ni sọni lọ́jọ́. Sherry, mommy, mo ní plans fún Lola. I really like Lola. As a matter of fact, mo fẹ́ Lola gangan ni. And I do not see any reason why you should allow some blind people that wear sunglasses in the evening. Kéèyàn watch you go wear sunglasses nírọ̀lẹ́ gangan. Mi mọ reason tẹ́ fẹ́ máa permit irú àwọn èèyàn bẹ́ẹ̀ wá síbí báyìí. I don't know. Mi ò mọ̀. You are bad. You are very stupid. Tell for you. Glasses mi rè. Oh, gbọ́ fashion. Oh, ní tàràdà. Obi, oge lásán lélẹ́yìí. Mi ò fọ́jú. Àbábálọ̀ rẹ. Will you keep quiet there? Tí wọn náà bá fọ́jú ìwé mi ìgò ìranu tó ń gbé sójú tó ń gbé sójú. Fashion. My friend, both of you, get out. Mọ́mì, ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi fún yín mà. Ṣé rí èmi tí ẹ̀ ń rí i, wọ́n bí mi nílé eré. Mo dàgbà sí ilé eré. Mo gbọ́ ẹ̀kọ́. Tí ẹ bá gbà mí láyè kí n fẹ́ Ọmọlọ́lá. Mọ́mì, I repeat, ṣé rí gbogbo nǹkan tí màá ṣe fún yín? Màá ra mọ́tò fún yín. Màá kọ́lé fún Ọmọlọ́lá. Màá gbé yín kù ní ilẹ̀ yìí. Màá gbé yín lọ sókè òkun. Màá gbé yín jẹ ayé tí ẹ jẹ rí. Ó dà, okay, ẹ ká tún ṣe báyìí. Ẹ ká bẹ̀rẹ̀ látòrí 1 million naira. Kí wọ́n bẹ́ ṣe máa appreciate àná. Ṣé láfta 1 million naira yẹn? Màá ra mọ́tò fọmọ yín. You are very stupid. Ṣé rí tẹ bá lè gbà mí láyè kẹ́kọ̀ọ́ test mi wò ẹ ní regret pé ilé eré lọmọ yín wá. Ṣé rí eléyìí tí mo fi sójú tẹ́lẹ̀ ojú àná máa ń tì mí mo jẹ́ èèyàn tó máa ń tijú ṣùgbọ́n pàtàkì ní kí n yọ. Ojú dẹ̀ máa tì ẹ́ náà dẹ̀ ni ojú yẹn gangan máa tì ẹ́ ni torí mi mọ nǹkan tẹ̀ ń bá kiri ṣẹ̀rí ó yẹ kẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ kékeré yìí kò lè má léyàn lé ó léyàn lé mi ìdẹ̀ lè la ojú mi lẹ̀ báyìí kí tá lùbọ̀ kó wọ̀ tẹ́yìn ìka wọ̀nyí tẹ́ bá ti fẹ́ ṣèkà gangan tẹ́ fẹ́ jalè yẹn mo fẹ́ fẹ́ ni ọmọ mi mo fẹ́ fẹ́ ni ọmọ mi mo fẹ́ fẹ́ ṣẹ́ni ojú tí mo dì í tí bá làákẹ́ tí kúrò mi tẹ́ wà yìí. Adi abata nínú lẹ́bi abata nuisance dédé má sọ kìíní mọ́ ẹ lórí idiot àwọn wèrè ní mo tán wá kiri ó yá dandan ni. Bọ́dẹ̀ Sàámú. Bàbá ẹlẹ́jẹ̀. Wọ́n wà ń nuisance tí mo rí tó ń jà mí. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo bí èmi náà ṣe rí nìyẹn mo dẹ̀ rí tó bẹ̀rẹ̀ sí ń jà tó pariwo pé àwọn gbà ìyàwó ara wọn. Mo ìwá. Bọ́dẹ̀ Sàámú. Ìgbà wo ló dé? Agbóhùn àti dé ti pé ó máa ti tó gbà díẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló fariwo? Ó máa lágbára tẹ́ bá ti ẹ̀gbọ́n kan tó ṣẹlẹ̀ ẹ máa kọ́kọ́ nà mí pé kí ló ṣe jẹ́ pé èmi sí eléyìí ọmọ kan máa ní Ọmọlọ́lá. Ǹjẹ́ ẹ lè believe pé ibi tí mo wà tí mo ti introduce ara mi gẹ́gẹ́ bí ọkọ ìyàwó mo lè bá idiot ń bẹ̀ ẹ wò aláṣọ tẹ́rù ẹ wò nǹkan tó wọ̀ yìí tí nǹkan tí mo wọ̀. Ọmọlọ́lá wo ń bẹ̀ nù community. Ọmọlọ́lá ni náà. Ọmọlọ́lá pẹ́ńpẹ́. Ẹ gẹ̀ẹ́tì ẹ̀. Ọmọlọ́lá rúbútú. Òun gangan ni. Nítorí ẹ̀ ló ṣe ń jà báyìí. Òun ni o. Tó bá wá níbọn ńkọ́. Torí Ọmọlọ́lá mo lè pa community run. O máa pa community run. Ó ní padà síbi tó ti wá. Bàbá ò ní sí láàyè mọ́. O máa pa community run. Ṣé o mọ̀ pé inú community ni mò ń gbé? Community ti wá. Uncle ẹ jọ̀ọ́ má bẹ̀rẹ̀ jẹ́ mo mọ̀ pé ẹ lè máa mọ̀ mí right but I know you very well. Uncle ṣe mo like dressing you yes uncle you look smart mo dey like dressing mo dey mọ̀ pé I'm very intelligent. Ṣe eré mi èmi ò ní pa community run torí èmi ò ń ṣayá assassin. Bàbá ìwọ ò ní pa community run orí ẹ̀ pé o ti ẹ̀ dìbò o ti wọlé. Mi ò ṣe Russia Ukraine idiot ní bọ̀bọ̀ ẹ̀ uncle ẹ máa wò I went into that compound kí n lọ tọrọ ọwọ́ Ọmọlọ́lá introduce myself to her mom but full nílẹ̀ double cross mi bẹ́ẹ̀ ṣe ló sọ blasphemy ṣe sọ rubbish ṣe ló jẹ́ kó lè wà bọ́ta kúrò mẹ́ẹ̀. I will show you. I will show you. This is the beginning. Ìwọ. Níbí báyìí. I will do it too. Ẹni sùúrù. Torí Lọ́lá lè ṣe ń jà.
ó dà tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi máa ń settle ìjà ni àbí babalájà ṣó mọ̀ mi ni. mo mọ̀ yín dáadáa bọ̀dá Sàámú. èmi máa ń settle ìjà ni tẹ́mi bá máa wá settle ìjà tẹ̀ ń jà lọ́wọ́ yìí di ó létí tí máa wá ṣe ni wípé ta ló wà òkè jù nú ẹ̀yin méjèèjì. ẹ wo kò tí ẹ jẹ́ kí ẹ bẹ̀rẹ̀ ìyẹn kẹ́ tó kọ̀ pé ìmọ̀ wọ ọkẹ́ jù ṣé ibi tẹ farati mọ́tò mi rè ọ̀rọ̀ mọ́tò ẹ̀yin máa nù. wèrè lọ yá bẹ́ẹ̀ ṣé ìwọ lè ra bẹ́ẹ̀. tílẹ̀ bá mi ṣu olè bọ̀dá Sàámú ẹ̀dẹ̀ wọ̀. èṣù tó pọ̀ sí. ìyá lọ́la mo dédé rí àwọn méjèèjì tó bẹ̀rẹ̀ sí ní bára wọn jà ìgbà tí mo máa wá ṣe fáyẹ̀sì mi dáadáa wọ́n ní wọ́n ló lé wọn jáde nítorí ọmọ ẹ̀. ìyá ọmọ lọ́la ìgbà ara là ń búra opportunity ńlá lélẹ̀ fún ẹ. Ọlọ́run sọ wípé o máa ṣoríire láti kékeré dàgbà ni ọlọ́mọdìdì yàn bẹ́ẹ̀ o tó jẹ́ pé láti kékeré báyìí orí ẹ̀dẹ̀ máa wọ́tọ̀ yàn títí ó máa fi darúgbó ni tíwọ̀n náà bá wo èjì tó bí lọ́la yìí sí èjì tó wà ń sìn táwọn ọkùnrin wá ń jà nítorí ọmọ ẹ ó ti rí pórí ọlá lè wà àtọmọ ẹ gbé wáyé ẹ má gbádùkù bí ìranú ṣúgà ni mo kàn déédéé pàdé wọn ní àwọn méjèèjì dẹ̀ ń jà díẹ̀ ló kù kan tí ẹ fẹ́ fọ́ra wọn lórí oní bá ní kí ló ṣẹlẹ̀ náà bá ní pé ọ̀dọ̀ ẹ̀ náà ti ń bọ̀ wípé ìwọ ló lé wọn dànù pé ò fẹ́ rí wọn wáyì wo bọ́mọ ẹ ṣe rí ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ lè ó possible kan ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ jáde yunifásitì lóòótọ́ ó dẹ̀ lè ní small station bó ṣe ní small station yẹn obìnrin ní ògo àtẹ́wọ́ Ọlọ́run wà ní ayé ẹni gbà jẹ́ kán rọ̀ fún un tán bá rọ̀ fún un òun náà ti wọlé ọkọ ni á bẹ̀rẹ̀ sí ní bímọ tán bá gbà fún un báwo ni wọ́n ṣe máa di girama jẹ́ kán gbà fọ́mọ ẹ̀. Bọ̀dá Sàámú jẹ́ kán rọ̀ fún un. ẹ lè understand o ẹ wo gbogbo ẹ̀ tẹ̀ tí wàá sú mi báyìí a ní láàrin 1 week ọkùnrin á ti tó 7 ájù bẹ́ẹ̀ lọ kí ló fi tí wọ́n ti wá ọmọ ìwà. wọ́n ń fowó wo àbọ̀n fi pọ́nrán wà. pé wo Bọ̀dá Sàámú nǹkan tó mú nǹkan múnú àfiwà mo fẹ́ fẹ́ yìí náà ni ṣèdè mọ̀ pé púpọ̀ nínú àwọn ọkùnrin yìí náà olórí burúkú ni wọ́n tó bá ti fẹ́ parọ́ tó fẹ́ jalè náà mo máa parọ́ mo fẹ́ fẹ́ ni o àwọn tún máa rí ẹ wo Bọ̀dá Sàámú ìgbà wo ni ò wá ní bọ́ sọ́wọ́ gbogbo kan tí mo tẹ̀ láti prevent nìyẹn Bọ̀dá Sàámú ti sú mi o. èyàn tí ẹni wá láti ìlú tó ti wá yẹn kó o má lọ gbọ́n ọmọ ọgbọ́n ni ẹ ọmọ ẹ wà ní bọ́ sọ́wọ́ àmín ọmọ ẹ ò ní rìnrìn sáà àmín kò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ kò ní rìn sọ́nù àmín orí ẹ pé àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mẹ́sìsì lọ́mọ yẹn gbé wá o owó burúkú máa wà lọ́wọ́ ẹ. kó tó jẹ́ kí n lé gangan nìyẹn o. tá a bá rárọ́ a lè ro tán ọmọ tibí náà tó dẹ̀ gbé mọ́tò kejì wa ọmọ yẹn dùn ó bá ní bó ti ń sọ̀rọ̀ ó ń sọ ní bẹ́ẹ̀ ni pé ilé òun náà bì sí tó o bá wá wò pé eléyìí oní Mercedes ó ti tóbi jù tó bá gòrí ọmọ kan mi ò ní station ó lè tẹ ọmọ ẹ pa láàrin òru kò yẹ kó máa fún ọmọ ẹ mọ́lẹ̀ pa mórí bẹ́ẹ̀dì tí bí ò lára òun náà dẹ̀ sọ̀rọ̀ dáadáa ó dẹ̀ dùn ọmọ náà lọ́mọ àbí ó tún wọ native ó mọ̀ kan mọ́ lúàbí nìyẹn Goldberg ló máa mú bí mo ṣe rí yẹn kò lè jẹ́ kóun fẹ́yìn àbí kí ló rò. Bọ̀dá Sàámú ọkàn mi ò tí yànda. ìgbàkigbà tọkùnrin bá yànda ọjà àrí lọmọ ẹ máa ríra ọjà àrí lèmi náà máa ríra ọjà àrí lọmọ mi máa ríra ọjà àrí lẹbí mi máa ríra bẹ́ẹ̀ ló máa rí lágbára Ọlọ́run ó yá kí ni mo lè rí jẹ́nu léyìn mo ṣáà ti wá báyìí sẹ́tù ìjà kí lẹ fẹ́ jẹ ohun tó bá wà ní ẹ pín ẹran mu láìkẹ́ o. àbí Bọ̀dá Sàámú lẹ̀ ń béèrè ni. wọ́n wà lára wọn náà. lára àwọn wo àwọn wo lẹ̀ ń béèrè àwọn wo lẹ̀ ń pè mọ́mì lọ́lá. mọ́mì lọ́lá ṣé kò sí tẹ́lẹ̀ pé tí wàá bá yín. ẹ má bínú ẹ wọ ẹ ṣí jàre. ara ilé ẹ má bínú ẹ kúlé o. àwọn tẹ̀ tí ń béèrè pé ta ló ń pè ta ló ń dúró dè ta ló ń béèrè. ta ló ń ta ni. gbárí yẹ ìwọ ògbà bẹ́ẹ̀ mi ṣe ń pè ẹ́ lórí ọ̀kadà. Bọ̀dá Sàámú mi ò gbọ́ yín. ìwọ ògbà pé mo pè ẹ́ lórí ọ̀kadà. a ní mi ò gbọ́ yín sẹ́ẹ̀. ó dẹ̀ ń bọ̀ nù lémi. ẹ wo èmi ò wá rí yín bíbá yìí o ẹni tó pè mí wá sí bíbá òun dẹ̀ mo wá rí. ló ṣe ń fún mi latitude nínú lémi. ẹ má bínú. ó dà kò sí wàhálà ìyá lọlá ìwọ ni mo fún níyì torí èèyàn gidi ni ẹ àwọn fàkí ló ń ṣẹlẹ̀ àbọ̀ abálòrán tiẹ̀. ẹ̀yin méjèèjì náà ni mo wá rí. kí ló ṣẹlẹ̀. èmi mo ní kán wá sí bíbá yìí torí pé ẹ̀yin tún jẹ́ àgbàlagbà ọkùnrin dẹ̀ ní mo lè ní kẹ́yìn máa bọ̀ ní ọ̀dọ̀ tiwọn. nǹkan tó ṣẹlẹ̀ Bọ̀dá Sàámú mo fẹ́ rìnrìn àjò kékeré kan ni
mi wá fẹ́ fi ọmọ yìí nìkan lẹ̀ òun nìkan sínú ilé mo wá ní kí n mú wá bá yín ẹ̀yin méjèèjì kẹ́ ẹ bá mi ṣètọ́jú ẹ̀ títí tí màá fi dé torí ó kéré jù máa ṣì lò tó oṣù 3. Oṣù 3. bẹ́ẹ̀ ni sà. Bọ́n mọ́mì lọ́lá bá sí wá sílé tèmi kẹ́ wá jẹ́ ká sọ̀rọ̀ yìí kókó náà. Mo wò pé bọ̀dá Sàámú tún jẹ́ ọkùnrin mọ̀ àgbàlagbà tẹ̀tún ni wọ́n wá experience pé tẹ̀yin méjèèjì bá jọ ṣiṣẹ́ papọ̀ gbogbo ẹ̀ á lè dá Ọlọ́run á fún yín tọ́jú. You're making sense. Thank you, sir. You honor me, God will honor you. Amen. Nítorí pé o ta iyì fún mi, màá ta iyì fún ẹ padà. Because this is my house. I'm the chief tenant of this house. If not, I will have sent you away with your daughter. That go away from my house. To honor me, my honor. Ṣé o tó sọ sí ni pé o yọ̀ǹda ọmọ ẹ̀ fún mi, òǹkan máa wá yọjú wò lọ́dọ̀ mi ni. Ó ti dá bẹ́ẹ̀ náà. Ilé mi ní gọ́gọ́tà ọmọ yìí bí agbárí. Tẹ́ḿpù mi nínú yàrá mi lọ́mọ ẹ̀ máa wà. Ó tán. Ṣé bẹ́ẹ̀ ni àbí? Oh, very good. Ìyẹn gangan ló wú mi lórí tó ṣe o. Daughter, you will really enjoy yourself. Oh, experience tó máa ní lọ́dọ̀ mi fún gbogbo ìgbà tó fẹ́ lò fóṣù 3 yìí á ti wonderful jù. Wà á rí yẹ báyìí wà ló tẹ̀lé lọ́mọ́. Tó o bá fẹ́ jẹ ṣàwámà láàárọ̀ ọ̀sán àtàlẹ́ máa fún ẹ jẹ. Kó o fẹ́ jẹ ilá alásèpọ̀ pẹ̀lú búrẹ́dì máa fún ẹ jẹ. Ṣọmọkàn máa ń fi ilá alásèpọ̀ ṣọmọkàn máa fi ń jẹṣu. Ìyálọ́lá, ohun tó kù tó máa ṣe fún mi ni pé wàá ṣèwé fún mi wípé o yọ̀ǹda ọmọ ẹ̀ fún mi lásìkò. Ohun tí wájú ó dẹjọ́, ó dẹ́ yọ̀ǹda sọ. Kò wà ní dàbẹ́ ní pé mo lọ jọmọ gbé. Ó ti yé wàá ṣèwé fún mi. Ṣọ́ra o, ṣọ́ra o, ṣọ́ra o. Kristẹni ṣọ́ra. Bọ̀dá Sàámú, èwo tún lélẹ̀? Ó rí wọn bí ìwèrè. Ó rí pórí àwọn ilé ti dàrú. Kí ló kàn wọ́n nínú ọ̀rọ̀ tá a sọ? Ó yà mí lẹ́nu. Orin tọkọ yẹn kí ló fi jẹ mọ́rọ̀ tá a sọ yìí lọ́wọ́? Kò yé mi náà ni. Ẹ wò Bọ̀dá Sàámú, ṣé mo sì lè rí yín láàárín àwa mẹ́tẹ̀ẹ̀ta? Ó máa dé máa wọ yàrá mi. Kò sí wàhálà, járe àánú rú mi. Jálọ, ṣé ẹ mọ bẹ́ẹ̀ ni? Ẹ jẹ́ síwájú. Ẹ kúrò. Mo ń bọ̀. Wàá rí ìrànwọ́. Ìwọ ni choir mistress. Ọ̀dà, ẹ jálọ. Wo bí má bínú ṣé mọ́mí ò ní mọ̀lẹ́bí ni. Kánò lọ wà. Ẹ má bínú àwọn fámì dáàdì ẹ náà kọ́. Mẹ́dúgùrì. Dárí ẹ̀. Bọ̀dá Sàámú, mo ti kọ́ tán. Ṣé nǹkan ò sí ẹ ṣá? O tún fẹ́ máa bá mi du pépà nínú yàrá mi. Ẹ gbà mí. Ṣé báwa náà jọ kọ́ fún? Ìwọ àti ta ni? Wá. Ẹ má bínú. Ṣé o máa lọ fi ọmọ ẹ sọ́dọ̀ bùrájà ni? Bọ̀dá Sàámú, ẹ má bínú. Àbí báwo ni? Ó ní ẹ má bínú. Wá òun kọjá yẹ o. Gánmọ́lé ẹ ń pọ̀jù sí mi o. Kó fi ara balẹ̀ gidi ni o. Farabalẹ̀ o. Òun ló kó apọ̀ o. Èmi ò ráyè gbọ́ orí burúkú yìí o. Ẹ má bínú. Ló kó apọ̀ o. Ìyálọ́lá, jọ̀ọ́ má bínú. Ṣé háì ló kọ ìyá àbí kíú? Háì ni Bọ̀dá Sàámú. Háì ẹ̀dẹ̀jọ kíú. Háì ni. Háì Masaka. Àríoríó. Ọ̀làndíà. Bọ̀dá Sàámú. Háì Mrs. Àárínọlá Ọládìméjì. Ráìtì ẹ̀ ò clear o. Ráìtì ẹ̀ fún pọ̀. Mo rí pé ráìtì ẹ̀ fún ìdè pọ̀. Ṣé káwọn kà? Kò ní ìdí kó kà ṣebí tó fẹ́ sọ náà ni pé ó yọ̀ǹda ọmọ fún wa. Ó yẹ gbà. Wípé ọ̀dọ̀ wa lọmọ wà bí. Ṣebí tó kà ló dẹ̀ ti sáìn síbẹ̀. Kí ló tún sọ síbẹ̀? Pé ẹ lè fún ẹ ní any punishment kẹ ṣáà ti tọ́jú ẹ kó kọ́gbọ́n. Tó bá wù mí ni mo lè ṣe fún láti jẹ́ kó gbọ́n kó dẹ̀ da. Àmọ́ Bọ̀dá Sàámú, mo fẹ́ kí ọmọ yẹn tọ́ ìyàwó ni o. Mo fẹ́ kó tọ́ ìyàwó gangan kó gbọ́n. Mo fẹ́
kó mọ̀ pé ayé pé gbà títorí ẹ̀ ni mo ṣe mú wá bá yín o. ṣé kó tọ́yàwó lọ́dọ̀ tèmi àbí kó tọ́yàwó lọ́dọ̀ òun. ẹ wo bàrà Sàámú ẹ tiẹ̀ sì fi gbárí yẹn lẹ́nu. kó wá tọ́yàwó lọ́dọ̀ tèmi nítorí pé ìyá wà lára mi. bá Sàámú ẹ ti miss coat mi báyìí nǹkan tí mo mean nǹkan yẹn mo mọ̀ pé ọlọ́gbọ́n nìyí ẹ dẹ̀ mọ bọ́n ṣe máa ń fún àwọn èèyàn ní brain reset mo fẹ́ kí brain ọmọ yẹn reset ó ń yọ̀ bàrà Sàámú mo fẹ́ kẹ́ bá mi tọ́. kò sí wàhálà ojúlówó lójú ṣàánú bíbélì sọ pé níwọ̀n ìgbà tí ìwọ ti ṣe léyìí fún àwọn èèyàn mi ó ti ṣe fún mi gẹ́gẹ́ ọmọ tó help lọ́jọ́ sí ọ̀la ẹ̀ ló ń jẹ yìí. kò sí wàhálà ẹ ṣé gan mo dúpẹ́. wá ó dẹ̀ ń ṣídìí ó dẹ̀ lẹ́ẹ̀ṣẹ́ wá mo ì máa lọ jámájámá kiri ni màmá fi bọ́ ọmọ ẹ̀ fún odindi oṣù mẹ́ta. rárá o rárá o. ṣó máa rè lùbọ́lá fún wa ṣó máa ra gàrí wa ṣó máa ra ṣu wa ṣó máa ra spaghetti mo lè wà ọmọlúàbí ni mi máa ń mú ọmọlúàbí goldberg mo máa ń mú dáadáa ṣé wàá bá mi kó páàkì ẹ̀wà bí àti ayọ̀lá pandoyam ṣé wàá rà àwọn nǹkan tó máa fi tọ́jú ọmọ ènìyàn. ẹja ṣe báyìí bàrà Sàámú mo níyẹn náà lọ́kàn gbárí yẹ fún upkeep ọmọ yẹn for the meantime máa fún yín ní 50,000 so as time goes on mama work on it. ẹ dẹ̀ ní what disappointed. ẹ ṣe gan mi. òrì onígbéraga inú ẹ̀ ti dùn dé fúrọ̀ ó lè sáré kúnlẹ̀ kó kí wọ́n àbó ò ní sanwó ilé tó jẹ́ inú ẹ̀ 50k. bàrà Sàámú ìranù àwa kọ́ la mú ẹ̀ pákéjì nǹkan ni. so bàrà Sàámú máa fẹ́ yín náà ní 50,000 fún time tó bá fi wà lọ́dọ̀ yín bí time bá dẹ̀ ṣe ń lọ àmọ́ máa upgrade lórí ẹ̀. kí ló sọ ṣé o ṣe mistake ni àbí 200 ló fẹ́ pè. 50,000 for the meantime tó bá dẹ̀ ṣe ń lọ àmọ́ máa add up. so owó tó fóònù náà ló máa fẹ́ mi náà fún forkeep. irọ́ upkeep. upkeep owó kan náà làjọ máa gbà. mo fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ọmọ fóṣù mẹ́ta yìí máa gba 120k. ó lè máa fún mi sí 120. bàrà Sàámú wọn pé torí pé ó jẹ́ iye kan náà ni mo fẹ́ fún yín ni inú ṣe ń bí yín èmi náà mọ̀ pé level yín ga jù tiwa lọ díẹ̀ máa fi 20,000 sí kó jẹ́ 70,000. deal. oṣù bá tán mo fẹ́ gbowó mi ta mo fún wọn lówó oṣù máa parí mo fẹ́. èwe iṣẹ́ ìwà lórí àṣẹ yìí àwọn alábòsí oníranù ìtò máa fọ̀ rèé ó ní gbogbo àwọn tó máa fọ̀ nìyẹn. Bọ́dá mi, aṣọ yìí ti pọ̀ jù fọmọ yìí. ó ti pọ̀ jù tó o bá mọ̀ pàṣọ yìí ti pọ̀ jù jọyìn ẹ̀ kẹjọ fọ̀ papọ̀ mo rò pé nǹkan ń ṣe ẹ́ aṣọ yìí pọ̀ jù gbogbo eléyìí ló máa fọ olùṣọwọ́ tíẹ́tíẹ́ lórí eléyìí tí mo kó fún ẹ látẹ̀kan ó ti ìfọ̀jú méjìlá bó kọ́ ni wàá rí bàbá ńlá àrùn wàá rí wò wọ́n bá fọ̀ dáadáa wàá rí. bọ́dà Sàámú ẹ dúró. kí ló ṣẹlẹ̀. ìgbà tí ìyá ọmọ yìí máa mú wá fún yín bọ́dà Sàámú wọn mú wá so that ẹ lè ṣerú nǹkan tẹ́ ń ṣe yìí fún bọ́dà Sàámú wọ́n fẹ́ kó ní good experience ni at least ọmọ yìí bá tiẹ̀ padà lọlé a lè lọ sọ fún ìyá ẹ̀ tán bá bí pé báwo níbi tó wà o a lè ṣàlàyé fún wọn yín pé mo ní good experience mo ní pleasant experience lọ́dọ̀ bọ́dà Sàámú o. Are you telling me that ever since you have been living with men in this house that I'm controlling as the chief tenant, are you telling me you don't have that good experience with me? ṣe rí tẹ̀sẹ̀ yẹn ni mo fẹ́ kọ́mọ ẹ̀ ní nǹkan tó bá dáa náà ṣe sí mo lè fẹ́ kọ́mọ ẹ̀ náà ní wọ́n tó o bá fọ aṣọ yìí mọ́ kó o dẹ̀ tètè fọ kẹwàá ríran wò ìyá ẹ ló ń fẹ́ kó o wá tọ́yàwó. ṣé mọ́ mi ló sọ pé kí n wá tọ́yàwó. ìyá ẹ ló ń fẹ́ kó o tọ́yàwó òun náà ṣe mú ẹ wá sọ́dọ̀ mi wàá dẹ̀ tọ́ ìyá yẹn wò dáadáa tó o bá wá rí eléyìí bí ìyá ìwọ ló mọ̀ torí mò ń kọ́ ẹni tó o bá délé ọkọ ẹ tọkọ ẹ bá jẹ́ ni máa ń ráṣọ tó pọ̀ bí oní tíátà wàrà gbogbo tó wà lẹ́yìn kékeré ní rìazà ni o ìwọ má fọ̀ tọ́kì tó dé. wá ó ṣe pé mo sí call her abi let her know what you are going through let her know what you are passing through let her know the troubles you are facing pẹ̀lú bọ́dà Sàámú call her let her understand now. bọ̀ ṣó fẹ́ sọ fún wa pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn ò tí ì pé mọ̀ sí òun kóun ṣàlàyé fún wọn ni. mo ti pe mọ́ sí mi. what did she say. ó ní pé gbogbo nǹkan tó ń ṣe fún mi bíbá ó tẹ́ àwọn lọ́rùn.
3 ni. 10-2 ni. 3-3 ni. 10-2 ni. 3-3 ni. 10-2 ni. 10-2 ni. 10-2 ni. 10-2 ni. 10-2. 10-2 ni. 2 direct ni. Bárí iye kí nìkan tẹjọ́ ń fà gangan tó wá dogun oní 3-3 ní 10-2 ní 3-3 ní 10-2 ní ẹ̀fẹ̀sọ̀ ṣe kínní yìí. A lè fẹ̀sọ̀ sílẹ̀ kò possible kí màmá ọmọ èso lọ àtijọ́ ní agreement pé a lò 3 days lọ́dọ̀ bọ̀rọ̀ Sàámú a lè lò 3 days lọ́dọ̀ tèmi àfìgbà tó dé wá yóò padà èmi ò ní gbà ó ń bọ̀ lẹ́mi ni 3-3 lọ́jọ́ àgbẹ̀ náà. 10-2 ni. I see so torí ọmọ ilé iṣẹ́ sọ 3-3 ní 10-2 ní 3-3 ní torí báwọn sọ pé ó máa gbọ́jọ́ mẹ́wàá lọ́dọ̀ wọn ó máa gbọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ yín torí ilé iṣẹ́ ń pariwo 10-2 3-2 kí ló dé. ọ̀dà Sàámú ẹ tiẹ̀ ní sùúrù ẹ jẹ́ kí gbáyìí rẹ̀ máa mú ọmọ yìí lọ. mo fẹ́ sọ. ìbáfò láyé ẹ̀yin méjèèjì mi ò fẹ́ rí yín bí mọ́ mi ò fẹ́ rí Yosibi this is the last time tí mo fẹ́ rí àwọn pípọ̀ ìbí ẹ má kan àbùkù ìwọ ń péré ẹ ní mo fine wọ́n dẹ̀ ń pè ẹ ní mo fine náà ò ń dáhùn wojú bí ògiri gbígbẹ ó dàbí ògiri tán kùn kí ló fi yàtọ̀ sógiri ilé wa yìí wà ríran mo tiẹ̀ má tètè lọ kún bí káwọn máa fi júwe ògiri ilé yín bí ojú mo fine má lọ kún bí padà tó o bá fi agídí bá mi ṣe ju bó ṣe yẹ lọ máa já ẹ sí òhù níbi ẹ̀yẹ try ẹ̀. fọwọ́ kan mọ́ yìí. àná ẹ̀yẹ try ẹ̀. ní kí ni. pẹ̀lú tó wá ṣe yìí máa mú ọ̀bẹ máa fi já ẹ sí òhù mi. ẹ fi mílẹ̀. Ewo le beg, why are you begging him? You're making him feel too important. Èmi. Ṣé bí 2 days péré ló fẹ́ lọ lò lọ́dọ̀ Gbáríyè? Wọ́n máa dá padà after 2 days yẹn. Ẹ jẹ́ kó máa lọ. Ẹ jọ̀ọ́. Ohun tó ń dùn mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ni wípé ẹ kúnlẹ̀ ẹ ń bẹ̀ mí. Mo dẹ̀ hí tí kóbìnrin máa kúnlẹ̀ kó máa bẹ̀ mí láyé. Ó máa ń change mind mi tóbìnrin bá ti kúnlẹ̀ tó bẹ̀ mí. Nípa ìdí èyí máa gbà sí wọn lẹ́nu. Máa gbà sí yín lẹ́nu máa jẹ́ kó lọ lo ọjọ́ méjì lọ́dọ̀ ẹ̀. And listen, my daughter, she's coming to your house for just 2 days. By Sunday, I will come to your house to do what? To take my daughter from you. Ìyá ẹ̀ ti wíìlì ẹ̀ fún mi. Ìyá ẹ̀ adopt ẹ̀ fún mi ni ó dẹ̀ sign sísàlẹ̀. So by fashion of letter tí yẹ kọ, èmi ni mo lọ́mọ. Nípa ìdí èyí, ọmọ ìgbà tó wà lọ́dọ̀ mi ó mọ bó ṣe ń gbádùn tó àbámọ́ yóò gbádùn lọ́dọ̀ mi. Ó ń gbá gan. Ṣé kò gbádùn? Ó gbádùn. Ní ìgbọ́. Ó gbá pa. wọ́n ló ń gbádùn. Ṣé ti gbọ́? Ó ń gbádùn lọ́dọ̀ mi. Tó bá jẹ́ pé ó ń gbádùn lọ́dọ̀ mi tí ò dẹ̀ tẹ́ lọ́rùn lọ jìyà ọjọ́ méjì. Mi gbọ́. Mo fẹ́ lọ jìyà ọjọ́ méjì. Sọ́mọ̀ ìṣeré retí tẹ́lẹ̀ ni. Ó yà ndé lọ hàn gìyà. Àbójáre. Pẹ̀lẹ́. Pẹ̀lú yẹyẹ wọlé lọ kẹ́rù ẹ̀ jálọ. Come back! Inú yàrá ta ló fẹ́ gbé ẹ̀gbin wọ̀? Yàrá tèmi ni wọ́n fẹ́ gbé ẹ̀gbin wọ̀. Mo rò pé nǹkan ṣe ẹ́. O ò lè gbẹ́ngbin wọnú yàrá mi. Ta ló lẹ́gbin lára? Béèrè lọ́wọ́ gbogbo wọn kò sí kankan nínú gbogbo wọn bó ṣe wà yìí tán lè gbé ẹ̀gbin wọnú yàrá mi. Wọ́n bí wọ́n dá. Ta ló wá lẹ́gbin lára? Mo fẹ́ sọ fún pé bó ṣe wà yìí o ò ṣe menstruation. Abẹ́ ẹ̀kọ́ ló wú kẹ̀kẹ̀kẹ̀ yìí. Ìwọ ò máa ṣe menstruation. Wọ́n ní kó wá lọ kẹ́rù ẹ kó lọ jìyà ọjọ́ méjì. Má gbẹ̀gbin wọlé. Gbẹ̀gbin. Lóòótọ́ lẹ́yìn náà ń ṣe menstruation ni. Ẹ̀yin ò rí púrú wọn ti gbálẹ̀ rí. Ẹ bá wọlé kẹbìrì lọ́wọ́ wọn. Gbáríyè. Ìdí yìí ni mò ń wò yìí. Kò jọ pé ẹ̀ ń ṣe menstruation. Ẹ̀yin náà. Yosibi ṣé kò sí nǹkan mi lára yín. Irọ́, mo fẹ́ wò bóyá aṣọ yín ò tí ì stain ni. Ó dà pé nǹkan ṣe gbogbo yín là. Ẹ wò kó ní kálukú yín kó yẹ jókòó ara yín jẹ́ ni o. Ẹ ṣọ́ra yín gan ni ẹjọ́. Oṣù bàtàn mo fẹ́ gbowó mi. Mọ́mì Lọ́lá, èmi ò bá irú àìdí àbáyé o. Àbí kí ni ká ti gbọ́? Kí ìyá wà níbí báyìí, kí ọmọ wà ní ọ̀pọ̀lọpọ̀ miles. Àbí ọmọ wo ló ń ṣe bẹ́ẹ̀? Èmi dẹ̀ ti sọ fún yín láìmọye ìgbà pé ẹ mú ọmọdébìnrin yìí wá síbí. Ká gbogbo wa jíjọ wà ń bíbá, a lè mójútó. Ojú olójú ò mà lè jojú ẹni. Ẹ ń wò mí ni, ṣé ọ̀rọ̀ mi ò lé sí ni? Ṣé mo ti pẹ́ jù níbí báyìí? Kí là ń wí kí lẹ̀ ń sọ? Bóyá òun wò pé mi ní right sí bíbá ẹ mọ́.
because mi mọ̀ bí wà ń bí báyìí ni bó ṣe jẹ́ headache fún ẹ. Kí là ń wí kí náà ń sọ? Àǹtí mi náà ó kù tì bí wọn pé kí ló dé tó ọ̀hún lọ láwa. Ṣé bí bẹ́ẹ̀ mi ṣe ń jáde ó yẹ kájọ máa jáde ni. Wo ibi tó sọ́dẹ̀ ó ti dà bẹ́ẹ̀ má kọjá ń bẹ̀ o. Ṣé rí ibi tó wà yẹn ó wà òkè ń bẹ̀ kò sí nǹkan kan tó ṣe. Báwo náà ṣe mọ̀? Hello. Ìyálọ́lá tẹ́tí kò gbọ́ mi dáadáa ìròyìn tó kàn wá nípa ìyà tí ọmọ ẹ̀ ń jẹ níbi tó wà àánú abiyamọ á ṣe ẹ́ èmi ò fẹ́ mọ ibikíbi tó bá wà o kò yá sáré tètè dé kó wá lọ mú ọmọ yẹn kúrò níbi tó wà yẹn ṣé o ti gbọ́ mi torí mi ò mọ kí o lọ fi ọmọ síbi tó wà kíyà máa jẹ ọmọ kọ́ ọmọ máa ṣe ẹrú kò yé mi rárá o òun ni mo sọ fún ẹ yẹn. Ẹ wò má ibi tó wà yẹn wà òkè kọ́kọ́ ò lè ṣe ọmọ lọ́lá ṣẹ́yìn ti gbọ́ rí ni pé ìyá pa ọmọ ìyá ò kí ń pa ọmọ náà ọmọ tó bá jẹ̀yà gangan àwọn náà máa ń gbọ́n àwọn ilé tó bá ti ń fọwọ́ pa lórí tó ń pẹ̀ tí wọ́n àwọn náà máa ń bàjẹ́ ẹ wọ ra fílẹ̀ síbẹ̀ ibi tó wà yẹn inú ẹ̀ ló máa gbó sí ló máa dàgbà sí ẹ má wọrí ní tiyín kọ́kọ́ ò lè ṣe ẹ ṣe mà ẹ ṣe gan mà ẹ ṣe mo dúpẹ́. ó ṣe o mọ́mí kí ló dé kí ló dé fi ní kí èèyàn máa jẹyàn kan kò lè yí ẹ àwa ń ṣe tiwa fọlọ́run ni tá a bá sọ fún un báwo ló ṣe fẹ́ mọ̀ pọ́nmọ́ ẹ̀ jìyà. Mọ́mí Lọ́lá ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé kò ń ṣe ọ̀rọ̀ ọmọ tá yìí ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà torí ẹ̀ tó pé yìí. ẹ wo ẹ má dá wọn lóhùn o ẹ ṣàrà fi àwọn lẹ o ẹ fi Lọ́lá ńlẹ̀ kó máa ṣàyè nǹkan kan ò ní ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi sọrú nǹkan bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa ní kó má dá wọn lóhùn. ó dá lọ mú gbà yẹn mo ní kankan ò lè ṣe ibi tó wà ṣé màá wá rí ibi tó máa ti kú màá ní kó lọ jókòó síbẹ̀ tèmi yé mi o ẹ rọra fi Lọ́lá lẹ̀ síbẹ̀ yẹn jẹ́ kó máa gbádùn ayé ẹ̀. irọ́ ni tí yín ò yé yín àwọn abiyamọ gidi ló pè yín. ó dá lọ mú bó wá lọ mú màá lọ dá padà síbẹ̀. ó ti yé mi. Rasamu, this is 100,000 naira. Kebale mo how serious I am. Ẹ jọ̀ọ́, anything tó a máa gbà ẹ bá mi bá lọ lásọ̀rọ̀ kò ṣe tèmi. 100,000. Ṣọ́ra o ṣọ́ra o ṣọ́ra o Kristẹni ṣọ́ra. Ó yé mi, ó yé mi, ó yé mi, ẹ̀yin alábòsí, ó yé mi. Orí yín ò pé kí n má sọ̀rọ̀ kẹ́ máa yọṣù tí ẹnu yẹn kí ni kókó tẹ́ tó fún báyìí sìn tí n bá tilẹ̀kùn lépa ṣé ẹ̀ lè wá gbígbà lọ bẹ́ẹ̀ ṣe máa wọnú ilé ìléni aṣojú èmi àti yín Dọ̀tún let's go ó ti sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ dúró de ìyá ọmọ ẹ̀ jẹ́ kó dé tó bá dé àjọ dúnàdúrà lórí ọmọ ẹ̀ èmi ò lè tọmọ lọ́mọ lẹ́yìn ìyá ọlọ́mọ o ti gbọ́ wọ́n fọmọ sọ́dọ̀ mi ní mi ìdẹ̀lẹ̀ gbowó nítorí ọmọ yìí tó bá dé gbogbo nǹkan ló máa yẹ̀ wò lára ẹ lórí ọ̀rọ̀ ọmọ yìí wọ́n á yẹ ìjẹ ẹ wò wọ́n á yẹ ìtọ̀ ẹ wò wọ́n á yẹ gbóngìlà ẹ wò kó má lọ fàdí ọmọ lọ́mọ ya gbogbo ẹ̀ lọ́ máa gbé lórí scale tó bá ti wọ̀n ju bó ṣe yẹ lọ lè fọmọ yẹn o tọrọ ọmọ yẹn kéré ó dẹ̀ ó ta ìjà lọ. Brasamu, I am dead serious. Bọ́báyì kí ló náwó sí. Brasamu, I am serious. Brasamu, ẹ jọ̀ọ́ mo serious o Brasamu. Ẹ jọ̀ọ́ dúró lọ. Ṣé nítorí Lọ́lá ọmọ pínísì yẹn lẹ ṣe wá síbí báyìí lẹ ṣe gbé mọ́tò wá lẹ tún kówó wá ẹ jọ̀ọ́ ṣé fẹ́ bá yí ọmọ lọ́mọ jẹ́ ni ọmọ yìí kéré sí yín bọ̀dá yìí ó kéré sí yín ṣé fẹ́ bá yí ẹ̀ jẹ́ ni. ẹ fi wọ́n lẹ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn. bọ̀dá ẹ wọnú mọ́tò yìí kẹ́ máa lọ ẹ wọnú mọ́tò. ẹ̀yin ẹ má wọnú mọ́tò ọmọ ọlọ́ta ló wà níbí máa fi fọ́wé screen yín dànù ẹ rí wọn ó máa bá yí ọmọ lọ́mọ jẹ́. ẹ wúra kí ló yẹ kí lẹ dúró dé. ẹ jà kí lè. orí ẹ dẹrú. Rasamu. orí ẹ bàjẹ́ dẹnu. kí ni túmọ̀ gbogbo eléyìí? What is the meaning of what you are doing? òǹkà mọ́mọ́ òun lọ́ mọ́mọ́ ń gbọ́wọ́ lọ́sọ̀kè. ó fẹ́ tẹ́ fẹ́rẹ́ pínpínpín kó ní dá fún ẹ. bẹ́ẹ̀ni yẹ. kí ló ṣẹlẹ̀? ẹ tiẹ̀ máa ní sùúrù ṣebí 3 days lájọ agree on. ó dẹ̀ ti wá síbí báyìí ní ẹ̀ní ní third day now tó bá dọ̀la máa dá padà wá sọ́dọ̀ yín. ṣé yẹn ni mo bá ṣe ọ̀bùn fọmọ ṣaṣẹ́wó. èmi fọmọ ṣaṣẹ́wó. orí ẹ ti bàjẹ́. orí yín dàrú.
Bẹ́ẹ̀ni yẹ orí ẹ ti yìí. Rọ́sọ̀mọ yín gan ya wèrè. Kí ló ṣe yín now? What is wrong with you? Why are you this hopeless and crazy? Wọ́n gbọ́ ọmọ tiẹ̀, wá mọ́mọ́ òfin ṣàṣẹwọ́, ṣọ́ọ̀ṣì tẹ̀ ṣe ń bìrì. Kí ni túmọ̀ eléyìí? Bùdá Sàámú, ẹ ní gbogbo eléyìí náà, ṣé wọ́n ní ọmọ mi ni? Tí n bá wá mú ẹ̀kọ́, òun ni kò bá yí ọmọ lọ́mọ jẹ síbi. Wọ́n bí ìgbà títí mo gbẹ́ yìí, drama sketch ni, performance 2 hours command performance, ó ń bọ̀. Máa ṣú ẹ, listen, I will show you the true color of Bro Sàámú. I'm coming. Hey, what is the problem of this man? Kí ló ṣẹlẹ̀ láàrin wa ti Bro Sàámú? Wọ́n ní ló dé ibi. Wo ọ̀rọ̀ Bro Sàámú ti sú mi o. Ọ̀rọ̀ wọn ti sú mi, kí ni gbogbo wàhálà yìí ná? Ṣé wọn ò fẹ́ kọ́ ọmọ ìdúró síbí mọ́ ni? Ẹ wo ẹ ṣáà máa wò mí ìràn pẹ̀lú àwọn ọmọ kan. Wọ́n lè wá àwọn àlọ́. Ẹ jẹ́ kí n dúró kí n jẹun náà. Ó lè tà sọ. Kò yọ kó jẹ. Náà ló yẹ ẹsẹ̀ ń bàjẹ́ ní. Lẹ́mi àbí kò ní jẹ yín. Bẹ́ẹ̀ni yẹ. Bro Sàámú. Bẹ́ẹ̀ni yẹ. Àbí báyìí lórí. Ìkà òjẹ̀ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Wọ́n fọmọ tiẹ̀, ó wá mú ọmọ síbí, ó bẹ̀rẹ̀ sí ní pé ọkùnrin fún àbí. Ó fẹ́ fọmọ ṣàṣẹ́wó. Bro Sàámú ẹ misunderstand mi ni. Mi ò lè fọmọ lọ́mọ ṣàṣẹ́wó fọmọ. Kí ni eléyìí tó fi ṣe yìí? Kí ni eléyìí tó fi ṣe yìí? Ọ̀rẹ́ ni wọ́n, ṣé bọ́ọ̀rẹ́ ni wọ́n? Really? Bí Ọlọ́run fẹ́, ara ẹni gbogbo kìíní máa gbó sí. Ọlọ́run, wàláhì tẹ́lẹ̀ ìsúmọ́bìláì. Wàláhì tẹ́lẹ̀ ìsúmọ́bìláì. Ẹgbẹ́ yìí máa gbó sára èmi ni mo sọ bẹ́ẹ̀. Ìyálọ́lá, mo rò pé o ti rí fídíò tí mo sẹ́ndì sí ẹ. Nítorí nígbà tí mo pè é yẹn, ọ̀rọ̀ yẹn lè má yí ẹ dáadáa torí ọ̀rọ̀ orí fóònù sí orí fóònù ni. Torí ẹ̀ mo ṣe fẹ́ kó o wo fídíò yẹn bó ṣe ń fi ẹgba na ọmọ ẹ kiri bí eégún. Torí kò yé mi rárá. Mi ò mọ kí abiyamọ kó wà kó máa sọ ọmọ ẹnu káàkiri bí òkò. Ṣé o mọ̀ kó lóun máa pè mí padà? No, jẹ́ kí n ṣàlàyé fún ẹ, máì tí kọ́ọ̀tì mi, jẹ́ ṣàlàyé fún ẹ dáadáa. Torí mi ò abiyamọ tiẹ̀ kò yé mi rárá. Ó ga o, ibikíbi tó bá ṣáà ti wà, ọmọ kí mo sọ kókó padà sílé, bóyá nǹkan tó ṣì máa ṣe náà nìyẹn, torí kò yé mi. Ó dáa. Dúró náà, ṣé Ìyálọ́lá fúnra rẹ̀ ṣó kéré jù láti tọ́ ọmọ ẹ̀ ni? Àbí o, ẹ wò mo sọ fún mọ́mí àwọn náà gbọ́ mi. Wò jókòó ẹ o, fóònù tó ń tẹ́ ẹni kó ra máa tẹ̀ lọ, jókòó ẹ. Bọ̀ ẹ dúró tí Ìyálọ́lá bá tẹ̀ kéré jù àti tọ́ ọmọ ẹ̀, ṣé Lọ́lá ò lè dá rẹ̀ tọ́jú ni? Torí ibi tó lọ fi Lọ́lá sí because child abuse ni mo ka ògbélé yìí sí, kí ló fa ògbélé? Tó bá mú ọmọ tó mú lọ sí motherless home, ṣé mo kéèyàn wà òkè? Ó dájú. Àwọn òwà rẹ̀ nìkankan, ó wá jẹ́ bọ̀dá Sàámú. Wo jẹ́ sọ fún ẹ ọ̀rọ̀ yìí ó nífura. Ọ̀rọ̀ yìí nífura kò torí kò yé mi rárá nkọ́kọ́ bẹ́ẹ̀ wọn olóyìnbó ṣe máa ń sọ something is fishy. Ìfura bíi ti báwo? Kò lè yí ẹ nítorí mi ò mọ̀ kéèyàn bímọ kó wá máa mú ọmọ ẹ̀ kó máa fi ṣèrànù kiri. Ẹ wo a ní èèfọ ọmọ yìí lẹ tó bá máa jìyà kó jìyà náà. Tó bá jábọ́ lọ́wọ́ ẹ̀ máa fọ́gì mọ́ ẹ lórí orí ẹ bàjẹ́. Bro Sam, please, you got to take it cool with Lola. You see, peeps are on the lookout. Wọ́n wò yín, ṣẹ́rí, bẹ́ẹ̀ bá ṣe pẹ̀lú ẹ̀ báyìí, làwọn èèyàn máa rí. Tẹ́ bá ṣe dáadáa pẹ̀lú ẹ̀, àwọn èèyàn náà wá lè kó àwọn èèyàn tó tún pọ̀, wọ́n á lè kó wá sọ́dọ̀ yín. So bẹ́ẹ̀ báyìí treat ẹ̀ ló máa mátà o. Nítorí ọlọ́ ìjọ Ọlọ́run, Bro Sam. Kí wàá dàbí daycare? Kí dàbí daycare tó ń tọ́jú àwọn ọmọ? Àbí kí ló ń tẹ̀ láti sọ fún mi? Ìyẹn jẹ́ pọ̀ kánfàsì mi. Ìwọ Ọlọ́run ju ẹ́. Mo rò pé máa sá lọ ní wàá rògbò tí màá ṣú ọ. Máa lu ẹ̀já sí hòhò ni. Ìwọ jẹ́ kó jábọ́ lọ́wọ́ ẹ̀. Jẹ́ kí ọmọ lọ́ta ẹ jábọ́ lọ́wọ́ ẹ̀ wà ní tí màá fojú ẹ̀ ní. Ẹni bá tún lọ wúwo nù yín, màá ní kó kúnlẹ̀ kó gbé. Ó máa kúnlẹ̀ máa gbé. Èmi sọ bẹ́ẹ̀. Ó máa kúnlẹ̀ máa gbé ni. Ṣé ẹ̀rọ mọ̀ yìí? Jẹ́ kó délẹ̀. Ọmọ burúkú lọmọ yìí. Ọmọ ẹgbẹ́ wà, ọmọ gíwà, ọmọ ọ̀rọ̀ wà. Look at her. Lola. Bro, she's not playing. Ẹ filẹ̀. Ẹ fún mẹ́yìn. Máa gbẹ́ nígi 1, 2, 3. Bro, faint. Ó ti faint. Kò mú mọ́. Ó ṣe kí ni? Ó ti faint. Ó faint. Ó yẹ gbẹ jẹjẹ. Ẹgbẹ́. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU Alájọ máa gbó owó mi.
nǹkan rẹ ní fún wọn ní owó wọn. Sàámú. Mi ò fi àjọ mọ́ ẹ o. Mo ní kí n mọ́mọ́ ẹ̀ bí ọmọ ni. Mo mú un bí ọmọ ni. Àsìkò tó yẹ kó tọ́yàwó, mo jẹ́ kó tọ́yàwó. Kò dénú mi, àwọn mo jẹ́ kó tọ́ o. Kó má bàa bínú. Mo dẹ̀ mójútó débi wípé gbárí yẹn ló fa gbogbo tó wà lẹ́yìn. Nígbà tí mo mọ́mọ́ fẹ́ tó wá gbọ́mọ lọ́dọ̀ mi tó dẹ̀ lọ́ fún ọmọ ṣaṣẹ́wó lára àwọn tó ti lé tó ní pé ò fẹ́ rí mọ́ lọ́dọ̀ ọmọ ẹ̀ gbárí yẹn dẹ̀ gbà láàyè wọ́n jọ jókòó ó dẹ̀ lọ́mọ inú dẹ̀ bí mi bá ní kọ́ mọ́ ẹ̀ kó gbé ọlọ́ta kó gbé sókè ọlọ́ta yẹn wúwo gan èmi gan fúnra mi ò lè gbé fún 1 minute àmọ́ ọmọ ẹ̀ gbé fún 45 minutes mú yàrá rí ọmọ ìkísára lóòótọ́ bóyá ìdákú nìyẹn ó wá kẹ́ra ni ó kẹ́ra ni torí ibi ló ti làjú lóòótọ́ àmọ́ wọ́n ti wẹ̀nyẹn òrabọ̀ yẹn ọmọ ẹ̀ ń jẹ ìsà reality gangan ló bá dénú lé mi oúnjẹ fún oúnjẹ owó tó fún mi ọmọ yìí tó bá kí ẹ bà mọ́lẹ̀ báyìí ó máa ń jẹ bí ice cream ni. ìyá mi kí ló ṣẹlẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Sàámú mo really appreciate yín gan. dìde kó jókòó. Sàámú. tó o bá dìde jókòó má jọ máa wà báyìí. rárá Sàámú ẹjọ ìjókòó. ìwọ náà jókòó. Sàámú èmi ni mo ṣe jókòó. kí ló ṣẹlẹ̀ tó nǹkan lẹ̀. ẹ wo gbogbo nǹkan tí mo fẹ́ pátápátá mo lè bá mi ṣe mo really appreciate yín gan Sàámú Ọlọ́run bá mi kẹ́yìn ẹ wo ẹ̀ ní dààmú o gbogbo nǹkan tí ẹ bá ń dá owó yín lé báyìí a máa yọrí sí rere lágbára Ọlọ́run ṣé wàá rí orúkọ yín táwọn èèyàn ń pè káàkiri ẹ ní wálẹ̀ o àwọn ọmọ yóò ní jìyà ọ̀bọ̀dá Sàámú. fún bó ṣe ń sọ ìjọ tó lọ́wọ́ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ̀. kí ni reason gangan tó fi fọmọ ilẹ̀ fún wa tó fi lọ. ọ̀bọ̀dá Sàámú it's a very long story ẹ jẹ́ ká fi ilé fọjọ́ mi. Mọ́lọ́lá darling. Lọ́lá mi. Pẹ̀lẹ́, just take it easy. I'm back. Yes, darling. ọmọ ìkẹ́ra ìwọ ọmọ yìí ó kọ́kọ́ jí ojú mi lówó ó rí mi bíi sátánì inú ẹ̀yẹ ìpèsù yìí wà ń bí ọ̀gẹ̀ mi náà lọ́lá ó ìtọ̀yàwó tán o mo ìwà ń bí o ó yẹ wá ọ̀gẹ̀ mi náà ayọ̀ ni inú mi ń dùn. ẹ ṣe bẹ́ẹ̀ Sàámú. Mò ń gbọ́ yín. ó ti wọ́ra o. Ní kíni? Ìgbà tí mo rí pé wàhálà àti ìdààmú ti wà nú ayé ọmọ yẹn ni mo tí wàhálà àti ìdébà tí ìyá ẹ̀dẹ̀ ti mú kúrò nílé. Mo wá rò pé ṣé ti dáhùn bẹ́ẹ̀ yẹn mi ò lo kíní yẹn fún un mọ́. Ọwọ́ tí mo wà yìí mi ò mọ bó ṣe ń ṣe bí o. Ìyá bẹ́ẹ̀ ti wà wọ́n ti gbé yín landicap bẹ́ẹ̀ ni mo sọ fún yín over 2.5 lórí yín ló wà ó ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ̀ ni kí ló dé tẹ̀ ń dàdí àgbà kí ló dé tẹ̀ ń kéwé nígbà tí mo fún yín níṣẹ́ pé kẹ́ ẹ lò ó
láàrin ọjọ́ 7 ẹ wá nítorí pé wọ́n ti fọmọ sọ̀kò síbì kan ẹ̀rọ ọmọ kìíní kan ṣe gbá kan ìkòkò bàbá aṣáàsùn ẹ ti ní problem ẹ mọ̀ yípa àdúrà àwọn ti gbà lórí yín nù. Kí ni kò sí ohun tí mo fẹ́ ṣe o kò sí ohun tí mo fẹ́ ṣe àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ kan ò lè ràn torí ọ̀sà pẹ́tẹ́ ní ìṣàwó nú omi ìràwé dùdù ní ìṣàwó lẹ̀ ewé ní ìṣọmọbìnrin owó òbí ní ìṣọmọbìnrin Ìbàdàn ọjọ́ tí ewé ò bá ti fojú kobì rírọ ní rọ ayé yín rọnu. tèmi ti bá mi o ìbá ṣe mi o ìbá. mọ́mì mo ti wá wò yín tẹ́lẹ̀ lánàá náà pẹ̀lú nǹkan tó dẹ̀ ń ṣe yín mo sọ fún yín pé ọ̀rọ̀ hospital lélẹ̀ ṣé bó ṣe ń ṣe yín sìn ṣe tí wàá rẹ́dí láti lọ sí hospital báyìí. ewé yìí ò kì í ṣọ̀rọ̀ fúnṣù mọ́ o ìrírí mi ò wá wẹ́lẹ̀ ṣe mí ẹni tó bá mọ àdúrà gbà dáadáa tó wá lè fọ́ Ọlọ́run sọ̀rọ̀ dáadáa ibẹ̀ ni mo fẹ́ kẹ́ gbé mi lọ. ẹ jẹ́ àmọ́ lọ sí hospital mọ́mì. Bíbélì wípé ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. bẹ́ẹ̀ ni Sámúẹ́lì kìíní orí 15 ẹsẹ̀ 22 òun ló sọ bẹ́ẹ̀. Yes, you are correct. bẹ́ẹ̀ ni sir, yes sir. Inú mi dùn gan ni o wípé ẹ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ìran tí mo sọ fún yín wípé mo rí wípé kẹ́ jẹ́ kí ọmọ yín kó jìnnà sí yín kó kúrò ní sàkání yín. Inú mi dùn wípé ẹ gbọ́ ọ̀rọ̀ náà. Bàdágàdì ìyá gbọ́ tí ẹ̀ kọ́ ni gbọ́ tí ẹ ó kàn ṣọwọ́ bí labalábá kí ló ṣe yẹ ẹ. ẹ̀yin ẹgbẹ́ wọn lẹ̀ ẹ̀yin lọ jókòó ẹ̀yin lọ jókòó. Bàdágàdì ṣé spinal cord ìyá gbọ́ tí ẹ ti kan ni. èyí mi wá ṣé yẹ ò ní dìmọ́ ṣàánú ẹ̀yìn fìdí jókòó ni kí ló ṣẹlẹ̀. Madam wọ́n ti ò lè dì wọ́n mú dáadáa. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n. ìyá lọ́lá ìyá gbọ́ tiẹ̀. wọ́n wà tóbi lọ́ba o dáadáa ni. kò jáyé o kò jáyé o. agbára Ọlọ́run ojú tèèyàn lọ. ọmọ yẹn ò ju pẹpẹ báyìí lọ ó fi ọmọ yẹn yọ mí ó dẹ̀ bá mi nínú jẹ́ gan. ṣé ìbọ̀kan tó dùn mí jù ìyá ẹ̀ ní ọmọ mi ò lè ṣoríire bí ọmọ ẹ̀ olómọ mi ò lè ní lárí bí ọmọ ẹ̀. ṣé èdè rí ọmọ yìí ó ní ẹran ọ̀fẹ́ lára o oríṣiríṣi àwọn ọkùnrin ló ń jà lọ́wọ́ ẹ̀ lórí ló ń gbé mọ́tò oríṣiríṣi wá ọmọ tèmi ò ti ẹ̀rọ ọlọ́kadà kó ní sí sọmọ mi ó dẹ̀ bá mi nínú jẹ́ gan. ó fi ọmọ yìí yọ mí ṣé rí kan tí yẹ̀ tún wá sọ ó ní kíbíkíbi tí bá mọ̀ kí n lọ pé mi ò lẹ́nì kankan mo wá sọ pé ẹni tó bá lẹ́ni ní ìmùsàn kì í mú kíkan ó lẹ́nikẹ́ni tó bá lóun fẹ́ ràn mí lọ́wọ́ ẹni yóò ní ṣoríire. kí wàá lonítọ̀hún gbé mi kí ló jẹ tẹ́lẹ̀ ẹkùn tó fi ń ṣenú wọn lé sọ́lọ́dẹ. ṣe rí kò ṣẹ̀ṣẹ̀ nu pé kí ọmọbìnrin nẹ̀ràn ọ̀fẹ́ lára àmọ́ ọ̀nà tí ìyá ẹ̀ wá gbégbà tó fi ń bú ẹ̀yin tó ń fi ọmọ ọ̀hún yọ̀ yín ni ò dáa ẹ̀yin ti lẹ́ni lẹ́yìn o ajá tó bá sì lẹ́ni lẹ́yìn ní pọ̀bọ lóòótọ́ kò ṣe pé bẹ́ẹ̀ náà ni mo lóògùn kà lọ́wọ́ bíi pé ká bá ti yàn jẹ́ mo ò ní tó pọ̀ ohun tí mo hate jù ni pé kéèyàn máa yọyàn ṣé wọ́n wà ń bẹ̀ ńgbà tọ́mọ ti yín yàn pin tiẹ̀ lọ́dún Elédùmarè ni ẹ̀dá tó bá wá mọ̀ ṣe òkùnkùn kò jẹ́ kó máa dóṣùpá ti yín lóró wọ́n ń dá yín lóró rèé ẹ ti wá ní èmi arínájà lẹ́yìn báyìí o àáfàyè hàn wọ́n ni nítorí èmi ò débi ewé tí mo déwé mo débi ìjà mo dẹ́kun mo pẹ́ lógun títí mo dé fún ìbọn èmi ìjọ̀gbọ̀n kò tí ń tẹnu bọ́jọ̀ kù ọjọ́ eré ni wọ́n ránṣẹ́ pòṣèré ọjọ́ ọjà ni wọ́n ránṣẹ́ pàṣábàrí ọjọ́ ogun ni wọ́n ránṣẹ́ pológun kó wá bá wọn fojú digun mo lólóògùn ní mímu ò kì í ṣológun wọ́n ní kí n kó oògùn tí mo ní wá kí n wá fi kojú ogun mo tún lólóògùn ní mímu ò kì í ṣológun wọ́n ní tológun là fi kọjú ogun tó bá fẹ́ fogun gbogun lọ́wọ́ ológun èyí tó fò ogun kógun jọ. ẹ wá wo wọn ò ṣiṣẹ́ kan fún yín iṣẹ́ tí n bá gbélé yín lọ́wọ́ yìí
láàrin ọjọ́ tí n bá gbélé yín lọ́wọ́ sí ọjọ́ méje ẹ gbọ́dọ̀ rí pé ó kan arábìnrin yìí lára ìyẹn ọmọ tí wọ́n fi ń yọ̀ yín kẹ́ ẹ rí pé ó kàn láà ó ṣeé ṣe kẹ́ ẹ dì mọ́ kẹ́ ẹ ṣáà wá ọ̀nà tí kinní yìí ó fi kàn láà látara tiyín afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko lára bẹ́yìn iwájú bá ti gẹ́ran dandan ni kẹ́rìgì ó gbà àbọ̀rọ̀ mi ò yí ẹ fọkàn yín balẹ̀ ìyà kì í ṣe tiyín ẹ ti mọ̀. kí ni mo rà ń gba yín tí mi sanwó àṣà yìí ni ẹ̀yin lẹ́wọ̀n jọ̀rọ̀ mi láyé mi. arábìnrin praise the Lord hallelujah inú mi dùn wípé nǹkan àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ sọ ni wípé Ọlọ́run máa tóbi lọ́ba o. bẹ́ẹ̀ ni. ṣé òdùwà náà rí kọ́lọ́run tóbi lọ́ba báyìí. ó tóbi. ohun ẹ̀kejì tí wọ́n máa tún sọ òun náà ni wípé agbára Ọlọ́run ju tèèyàn lọ. yes you. ṣé òdùwà náà wá rí pé agbára Ọlọ́run ju tèèyàn lọ báyìí. ṣé ẹ ti wá rí àṣírí èrèdí tí mo fi sọ ọ̀rọ̀ yẹn gangan wípé kí ẹ mú ọmọ yín jìnnà sí sàkání yín. ìyá gbọ́ tiẹ̀ ṣé ẹ̀yin ò mọ̀ wípé tí odò bá ń ṣàn lọ gẹ̀ẹ́rẹ̀gẹ̀ omi téèyàn máa mú kò ní ṣàn kọjá ẹ̀. ẹ̀yin sọ wípé kí ọmọ ọlọ́mọ tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí kán má nífẹ̀ẹ́ tiẹ̀ mọ́ nítorí ọmọ tiyín. ọmọbìnrin tó jókòó ṣé nǹkan tó wà lára tiẹ̀ ṣóun ló wà lára ọmọ tiyín. àbí ta ló wá sọ fún yín wípé ọmọ tiyín gangan kò lè fẹ́ pírẹsidẹ́ǹtì lẹ́yìn wá ọ̀la. má dùnnú ju o ìyá ilé ìfẹ́ dájọ́. bí Ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ òun nìkan ló yé a gbọ́dọ̀ dúró de àsìkò ti Ọlọ́run kò sí nǹkan dúdú kò sọ́nà téèyàn lè gbà fi nǹkan dúdú kó fẹ́ fi wo nǹkan mímọ́ kó dẹ̀ ṣẹlẹ̀ kò ní ṣe é ṣe nǹkan dúdú àti nǹkan mímọ́ wọn ò lè jọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn papọ̀. mo fi owó àtọmọ mo fi dí yín lẹ́nu ẹ sá ẹ̀mí Ọlọ́run tó ń lò yìí kò ní fi yín lẹ̀ sá ẹ ní báyé lọ sá agbára òkùnkùn kò ní jọ lórí yín ẹ wo ohun tí mò ń rí olófin jẹ́ mi pé ọ̀pọ̀lọpọ̀ máa ti lówó rí nǹkan á kàn sáfẹ́rẹ́ díẹ̀ tí kan bá wá sáfẹ́rẹ́ díẹ̀ Ọlọ́run tó tóbi jẹ èèyàn lọ lóòótọ́ a lè mọ̀ wípé Ọlọ́run fẹ́ jẹ́ kí owó yẹn sáfẹ́rẹ́ díẹ̀ lásìkò yẹn kó bá lè lówó títí ni àmọ́ bóyá wọn kan fẹ́ lo owó tó ní lásìkò yẹn wọ́n fẹ́ fi mú ni o kẹ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa tún wá sick ẹ̀sà odidi ọdún kan ẹlòmíì lè fi wà lórí àkẹ́tì àìsàn ẹlòmíì àti tọ́jú bọ̀lé ẹlòmíì àti sáré káàkiri eventually wọn ò ní mọ̀ pé Ọlọ́run mọ̀ gbé wọn pamọ́ káyé má bàa wá pa wọn dànù pátápátá ni. God, you are my saviour. ẹ sà ẹ jọ ẹ ti gbàdúrà tẹ fẹ́ gbà fún arábìnrin yẹn ìyá gbọ́ tiẹ̀ mo fẹ́ arrest èèyàn mẹ́ta. Sàámú àwọn lè ṣe. bàrágà ni ẹyin lẹ́yìn àkọ́kọ́. àrẹ èmi kẹ kí mo ṣe fún ẹ. Sàámú táwa lẹ ní ẹ̀kejì. Scandal ìwọ lẹ́ni ẹ̀kejì ìyá gbọ́ tiẹ̀ lẹ́ni ẹ̀kẹta ẹ̀yin tẹ́ ẹ lè wo ṣùṣù tẹ́ ẹ mú amọ́niṣeni ẹni tá àrò kàn sí tẹ́ ẹ mú kẹ̀kẹ́kẹ́ láti ta tẹ́ ẹ mú wá ṣọ́ọ̀ṣì amọ́niṣeni tẹ́ ẹ wá mú wá ṣọ́ọ̀ṣì ń sìn kí lẹ fẹ́ kí pásítọ̀ ṣe ṣé agbára burúkú tó wà lára tòun yẹn ṣé òun ló wà lára pásítọ̀ abẹ́ ẹ̀bísì deliverance náà fẹ́ kẹ́ ẹ máa ṣe yo nípa ìdí èyí mo fẹ́ arrest ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ni. ẹ wo bùrá Sàámú Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe tó bá ronú pìwàdà àbọ̀ wa bá òun sì ní gbogbo ìtẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn madam inú mi dùn wípé iwájú Olúwa òun lẹ sá wá nítorí wípé èèyàn ò lè lo dúdú kó lò ó pẹ̀lú Ọlọ́run kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe wá sátọ̀ Ọlọ́run wáyé ǹjẹ́ ṣetán láti tẹ́wọ́ gba Ọlọ́run pátápátá. Praise the Lord, praise the living Jesus. Ẹ ṣetán láti gba Olúwa ó yá ẹ gbìyànjú ẹ mọ́ wọ̀nyí yẹn wá ẹ fi wọ́n lẹ̀ ẹjọ́ kan mú wá fúnra wọn ó yá àti ẹ̀yin àti gbogbo ọkàn tó bá tún ṣetán
láti gba olúwa gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ àwa máa wí tẹ̀lé mi ẹ ká máa wí pé mo gba olúwa wọ́n ní kẹ́ẹ̀ ní mo gba olúwa gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi gẹ́gẹ́ bí olùdáǹdè mi gẹ́gẹ́ bí olùdáǹdè mi gẹ́gẹ́ bí olùràpadà mi gẹ́gẹ́ bí olùràpadà mi mo gbà á tinútinú mi mo gbà á tinútinú mi mo gbà á tọkàntọkàn mi mo gbà á tọkàntọkàn mi olúwa máa gbénú mi olúwa máa gbénú mi. bí a ṣe jẹ́wọ́ tí a fẹnu wa jẹ́wọ́ yìí ọlọ́run náà ti ṣetán láti gbà wá nìyẹn o. pásítọ̀ ṣe ti ṣetán ẹ jọ̀ọ́ tó lọ́lọ́ ṣé mo lè arrest wọn báyìí sí. SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO oṣù bá tán mo fẹ́ gbowó mi SAAMU ALAJO oṣù bá parí mo fẹ́ gbowó mi SAAMU ALAJO SAAMU ALAJO máa gbó owó mi púpẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi púpẹ́. májàra wájú ti bí fún wọn lówó wọn. máa gbó owó mi púpẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣìkà àdéhùn fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni.